Ẹ kú dédé àsìkò yìí èèyàn wa nílé lóko àti lẹ́yìn odi ìṣèbọ̀rọ̀ kan ló ń ṣe ní kàyéfì tó jẹ́ wípé ọ̀rọ̀ yìí ti wá gba gbogbo orí ẹ̀rọ ayélujára kan nígbà tí ẹnìkan ní wípé òun ní oyún fún K1 The Ultimate Alhaji Wasiu Ayinde Marshal tó sì ní wípé òun lè ó ṣeé ṣe kí òun bí ọmọ òun ní kí náà bá parí ọdún iléyá tán ó ní wípé ohun tí K1 The Ultimate ti ń ṣe nínú ayé òun wípé ó tó kí èèyàn sọ wípé èèyàn ó bímọ fún K1 The Ultimate nítorí wípé àsìkò tí àwọn wà yìí pé K1 The Ultimate ni kò jẹ́ kí àwọn mọ̀ wípé ìyà àbí nǹkan kan tó ń pè ní òṣì wà. Wọ́n sọ pé ìyá yìí náà ló sọ wípé K1 The Ultimate wípé wọ́n ti tún ayé òun ṣe o tó jẹ́ pé wọ́n ní àìmọye wàhálà òun ló ti yọ ní ọrùn òun. Ó ní nǹkan bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn òun ní K1 The Ultimate ni ó ní kóun wá bọ́hun níbi tí òun wà títí pé ní kéré tóun débẹ̀ ó ní àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n ń tẹ̀lé K1 The Ultimate kiri ó ní ṣe náà bẹ̀rẹ̀ sí ní bi òun níbèrè tí wọn ò jẹ́ kóun wọlé pé ṣàdédé ń bẹ̀ lójú ẹsẹ̀ ní K1 The Ultimate òun ló fi àtẹ̀ránṣẹ́ jíṣẹ́ sí wọn ó fi tẹ̀ránṣẹ́ sí wọn nísàlẹ̀ pé kí wọ́n jẹ́ kí òun wọlé kóun máa bọ̀ ó ní kéré tóun débẹ̀ pé owó ńlá owó tabua àti dẹ́rùbòṣì òun ní K1 The Ultimate ló máa pèdání tó gbélé òun lọ́wọ́ o tó jẹ́ pé wọ́n ní wípé eléyìí gan náà lòun fi ń tọ́ka sí wípé K1 The Ultimate ó ṣọmọ dáadáa bẹ́ẹ̀ wọn ló sì ń tọ́jú àwọn àgbàlagbà pẹ̀lú. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń lérò wípé àwọn tí wọ́n wà ní agbo adánilárayá entertainment industry wípé wọ́n máa ń ní ìkùnsínú àbí ìkórìíra láàrin ara wọn. Ó ní kò rí bẹ́ẹ̀ o torí pé àwọn kan ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí láti lè máa fi kó owó wọlé àbí kó owó jọ ni. Ó ní kò sí gbàgbós kankan láàrin òun àti K1 The Ultimate bí kì í ṣe wípé àwọn ọmọ máa ṣerú àwọn nǹkan báyìí kí àwọn ènìyàn náà kẹwàá tún lè máa fi ṣe kíni kọ́ máa tẹ̀wó àdéni. Ó wá ní pé tí wọ́n lọ rí wo Paso àti Saheed Òṣùpá ẹ rí wípé àwọn méjì ní ìfẹ́ ra wọn gidigidi yàtọ̀ sí gbàgbós tí àwọn ènìyàn máa ń rí wípé máa ń bára wọn pọ̀ ní gbangba wálíà. Ìyá ẹni ọdún mẹ́tàlélọ́gọ́rin 83 Alhaja Aládùkẹ́ wọn ló ṣe lójú eégún ọ̀rọ̀ wọn tó sì ń lu K1 The Ultimate lọ́gbọ̀n ẹnu wípé K1 The Ultimate ó ṣọmọ dáadáa torí wípé gbogbo ìgbà báyìí òun náà ni inú òun máa ń dùn pé K1 The Ultimate kì í fẹ́ kí òun ó ṣe kíni kì í fẹ́ kí òun ráhùn owó. Ẹ jẹ́ ká gba comment section lọ ká wo nǹkan tí àwọn ènìyàn tí wọ́n sọ síbẹ̀. Bẹ́ẹ̀ ni Dairo Abiodun wọ́n ń béèrè wípé kí ni ìyàsọ wípé àwọn ṣe àwọn lóyún àbí kí náà sọ ni ẹnìkan wá dá wọn lóhùn wípé ọ̀rọ̀ àgbàlagbà ni tí wọ́n sọ wípé nígbà tí màmá ti gbowó ló fà á tí màmá fi ń dá inú dùn tí wọ́n fi sọ irúfẹ́ nǹkan báyìí. Wọ́n ní pé màmá ń káàtì cruise ni o. Bákan náà ni ẹnìkan sọ wípé introduction ló yẹ kó ṣáájú kó tó di pé màmá ó lọ lóyún. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní rọ̀jò àdúrà lé K1 The Ultimate lórí tó sì ń fi àdúrà ránṣẹ́ sí ìyá yìí náà wípé kí ẹ̀mí wọn kó gùn kí wọ́n pẹ́ láyé kí wọ́n sì ṣe bẹ́ẹ̀ kí wọ́n rí oúnjẹ ọmọ jẹ jù báyìí lọ. Ẹni náà ṣẹlẹ̀ lọ́wọ́ ta ní kásáré mú wá fún yín kí ẹ bá lè mọ bí ó ṣe ń ṣẹlẹ̀ ní ìgboro ayé nígbà tí ìyá ọ̀hún tí gbogbo ayé mọ̀ sí Alhaja Aládùkẹ́ ẹni ọdún mẹ́tàlélọ́gọ́rin tí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà fún K1 The Ultimate látàrí ìrànwọ́ tí wọ́n ní pé K1 The Ultimate tó ń ṣe fún wọn. Ẹni náà ní kásáré mú wá fún yín kí ẹ bá lè mọ bó ṣe ń lọ ní ìgboro ayé. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wa kò ní bàjẹ́ fún yín.